Àrọ̀ ni rògùn má ti di gbẹ̀gbẹ̀lẹ̀ kó dàbí ó fẹ́. Kíkanlógún gbàgbọ́lógún omi tó ní gbogbo ìlú lọ́gbọ̀lọ́gbọ̀. Sinimá ńlá tó ń wíre o. Àrọ̀ ni lákọ́lé rẹ̀ ó gbóná jọjọjọ. Ó ti jáde kàṣàgbà Fọlájùmí Music and Films International. Ẹ kú owó níná. Àrọ̀ ni òwálé oníkó yóò sinmi ogun lọ. Àrọ̀ ni rògùn má ti di. Àkàndá ògbójú ológun tó gbénu owó kìjikìji ẹbọra ló ń bá jẹun. Àyàkókò nà kí ajímútàbà oògùn. Ara sẹ́yìn ń jà. Ìlú ń dàbò tọ̀sán tó wọ́n máa rọ̀ ní ìṣòro bí àgbẹ̀. Bíkì ṣe ń dá lóko tó ń para alẹ́ bẹ́ẹ̀ lajà ń jẹ́ tó ń pèrò ọ̀nà. Ẹlẹ́kọ̀ọ́ ń polówó ikú tán. Bó ṣe ń pa wọn ló ń gbé òkú wọn lọ. Yíká kọ́ndì odidi ọba àlùwọ̀ sọ bí obìnrin múra kú ọ láàrin ìlú. Ó wá agbára kiri. Nǹkan dé o. Takọ́ta gbogbo wọn ló múra wọn sọ bí obìnrin láàrin ìlú. Àrọ̀ ni sinimá yìí ti gbóná jù kí ló dé. Iṣẹ́ bàbá iṣẹ́ ní is a multi-million naira project. Black Magic 6K bro la fi yà. Alo track, alo crane, alo drone. High-tech ni ó lè ju sa blockbuster. Written and produced by Shina Soliu Akpabiekun. Directed by Yemi Yusuf Sewai. Powered by Fọlájùmí Music and Films International. Starring Yinka Quadri. Gbẹ̀jọ́ Ògúnmọ́lá. Dámilọ́lá Òní. Ẹniọlá Ọbani Jésù. Ọba One. Sisi Quadri. Bọ́sì Akíọ́lá. Oyètọ́lá Ẹlẹ́mọ̀ṣọ́. Abẹ́ni Agbọ́n. Sàmùtìyẹ. Ìyàgbọ́ nǹkan. Jìnnàdú Ewele. Bọ́bọ́ bí. Rasa Kadewale Sokoti. Ìdòwú Adẹ́nẹ́kàn. Shina Soliu Akpabiekun. Musiliu Daṣọ fún ojú èṣù. Taofik Kadewale ní Gbòlújà. Fatayo Odualalude. Gọ́wọ́nù. Kúndébẹ́ gbọ́dẹ̀ fọ́ kókó. Òkìkí ọ̀sìn. Nítorí Ajíbọ́lá Ọmọlọ́kà. Abímbọ́lá Máyọ̀wá Málọ́mọ́. Mímí Ọmọbọ́lá. Ẹniọlá Mẹ́ẹ̀dá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Introducing Ọláìdé Ọlárẹ̀wájú. Ẹ̀wọ̀n star studied ní sinimá yà rọ̀ ni. Subtitled in English. Gbogbo wọn lọ pàtó rẹpẹtẹ ní action bọ́lẹ̀ yàtọ̀ nínú ẹ̀. Ó ti jáde báyìí marketed and distributed báyìí. Fọlájùmí Music and Films International. AUCTA 19 Movie City àmì Arena Shopping Complex Mọ́ládé Oṣòdì Lagos. Telephone 002-158-1813. Àtúnlẹ̀ kan sí wa ní WhatsApp number 007-287-8018. Sinimá titun Àrọ̀ ni. Iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn tó bọ̀ ní ẹgbẹ́.